Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Hello, boss. You are my everything. What do I do? It is a walk of focus. Funky ni mo ṣe ìkírísì ní àwòtálàbí. Bàbá eré mi tó ní ìwé ṣe bàbá tí sọ́lá bàbá tó bí ilé bá. Ọkọ̀ àfọ̀kì ìbòbò. Aláṣẹ wa ẹgbẹ́ hotel phase 1 àtọ́bíṣí phase 2. Onímọ̀fẹ́ ẹ̀yìn kò ní dúró. Ọkọ̀ àfọ̀kì ìbòbò. Ọmọ ọ̀ṣẹ́ máyá wá. Gbogbo bọ́lá ọba máa ń ṣe ojúmọ́lá má ṣe jẹ́ ó gbẹ̀yìn. Owó náà fi ń ṣọmọkùnrin nígboro bàṣọ. Owó ló gbólú ọmọ dúró. Olú ọmọ níbí. Olú ọmọ níyì. Olú ọmọ níbẹ̀ ẹ̀júmọ́lá. Owó ló ń jẹ́ bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá ti máa ọmọkùnrin tó lówó lọ́wọ́ tó ń ṣe nọ́mà. Ẹ̀yin ẹ̀wọ̀ ìyàwó ẹ̀kúnlẹ̀ lọ́gbọ̀gbọ̀ àlàbí ara wọn lọ ti máa rí. Ewu àwọn fún kí ilé mọ̀ ṣe. Lọ́la fún kí ilé bò. Ọmọ ọ̀sùnmọ́ mú kẹ́ ọjọ́ àfúnkì náà rẹ̀ ayálú ọmọ ìyàwó ọ̀ká àtẹnà ilé anikaso appreciation òun la ṣe ṣe báyìí ẹlẹ́wọ̀ jù wá lọ́ba so àtẹnà ilé akọ̀ṣe appreciation ní òkúlẹ̀ bá àṣìwá aláàfin mọ́ṣẹ́ wọn lọ́mú. Alábí bá a fún àwọn dúwádà òbá ẹ̀zọ́ ayọ̀mọ́ yìí látọ̀run ni pé múremúre mọ̀ ọ̀rọ̀ sáì champion ogorísun bank ayọ̀mọ́ mi látọ̀run jí wá olórí ogo champion ayọ̀mọ́ mi látọ̀run jí wá ní pé múremúre mọ̀ ọ̀rọ̀ sáì fún kẹ́ ìtakùn tó ní ilé ìfàgòkè ìfàzó tòun tó ní ọ̀rọ̀ o. ẹrù bá tún ààrẹ kọ́kọ́ tó títí àwọn dábì sí ní ọ̀rọ̀ láti dé. Akẹ́kọ̀ọ́ máa ń sún àgọ́ ẹ̀jẹ̀ ìyá àjẹkù. Ọ̀gá bínú tán. Bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ gángan rẹ̀. Ọ̀gá bínú tán. Lódìndín kúlẹ̀ lọ́mọdé àlàfo bínú tán ṣe. Olóòmọ ní ìṣẹ́rí ọmọ bàbá nìyẹn. Ọkọ̀ ya fúnkì. Ayaba. Ìyàwó gidi nìyẹn. Ìyàwó gidi náà ọ̀gbẹ́ ọkọ̀ ìlàmùkì ìbèbè. Ẹ̀tọ́ èlò ọmọ lẹ́wọ́ ní ìrísò ọ̀ṣọ́nà. Gbogbo múndí àgbàdélébọ̀ sẹ́yìn ẹ̀sìn lọ́rọ́. Ẹgbẹ́ ọ̀la fún kíkẹ́ èmi ìbò ṣe dá láàánú lọ́tọ́. Gbogbo múndí àgbàdélébọ̀ sẹ́yìn ẹ̀sìn lọ́rọ́. Ẹgbẹ́ ọ̀la fún kí máàmá ìbò ṣe dá láàánú lọ́. Fún kẹ́kọ̀ọ́ ọ̀fọ̀kọ̀ ó ṣe ọ̀fọ̀kọ̀. Fúnkẹ́ ń wárí fọ́gọ̀ o. ó ṣẹlẹ̀ lọ́wọ́ Ó ń wárí fọ́gọ̀ o. ó ṣẹlẹ̀ lọ́wọ́ Àwọn bí ọkọ̀ o, kò dáhùn sí ọ. Gbogbo àwọn ọlọ́bàárìn ọkọ̀ kò dáhùn sí ọ. Obìnrin tó bá dé ìmọ̀dọ̀dọ̀ tó ń yẹ̀rọ, Fúnkẹ́ wọ́n máa ṣàdúrà fún ẹ̀jẹ̀. Ọ̀tọ̀ níyàwó agbọ́kọ̀ létí. ọ̀rọ̀ ìyàwó gbọ́dọ̀ lẹ́nu. Ẹbá ni wọ́n ò bá òní kọ̀ọ̀kan ládú. Fúnkẹ́ ń jẹ́ lọ́yà o. Fúnkẹ́ ń máa ṣàdúrà fún ẹni. Màmá ni ó lo bàbá gbó. Màmá ni ó lo bàbá gbó. Èyí tọ́lẹ́nu òun bá rí màmá ni ó lo bàbá gbó. Ẹgbẹ́ ìtọ́
lẹ́nu ìdúrísì fúnkẹ́ ni ó lò wá. Ẹ̀yà ṣáájú máa ṣáájú máa. Olú ọmọ májọ ọgbà iláyè májọ kí fún kí ọgbà iláyè olú ọmọ májọ kí fún kí ọgbà iláyè ṣáájú máa ṣáájú máa ṣáájú máa ṣáájú olú ọmọ ṣáájú máa bàbá ti kí olú ọmọ bínú tó ṣáájú máa ṣáájú máa àjọ máa ṣàmùkú ọ̀làgbó òkè tí gbé ní ẹ̀rọ lọ. Òkè tí gbé ní ẹ̀rọ lọ. Olú ọmọ tó bá sọ títí tó ò bá gbà. Ọkọ̀ fún kẹ́kọ̀ọ́ bá sọ títí tó ò bá gbà o. Ọ̀gá wa o. Ọkọ̀ fún kẹ́. Ọkọ̀ fún kẹ́. Bàbá tó ní lọ́ba. Ọkọ̀ fún kẹ́. Bàbá tó lè nílé. Owó bàbá tó sọ́lá. Aláṣẹ wá tó yà. Ọ̀gá o. Ọ̀gá tiwa. Ọ̀gá tiwa. Idris olú ọmọ gbogbo sẹ́rí ọmọ gbogbo ṣẹ̀ṣẹ̀ náà kálé lọ́wọ́ ìsàlẹ̀ ní owó bàbá gbẹ́sẹ̀ bàbá gbé bọ́dì bàbá gbé gbogbo bọ́dì olú ọmọ gbé gbogbo bọ́dì bàbá gbẹ́sẹ̀ kò lè lọ́ọ́ bá gàdúrà lọ́fẹ́ ẹ̀rín lọ́mọ ọmọ gbogbo ṣẹ̀ṣẹ̀ náà kálé lọ́wọ́ láti kékeré gògè lórí àṣẹ kọ́ọ̀lù Idris níyà kí ojú tó rí àṣẹ oúnjẹ ọkọ̀ fún kẹ́ ní lọ́dọ̀ ọtí tó ń yé bá sọ èrí tó ń nàìjíríà. Àlàbí orí wọn bọ̀ ọlọ́dún wọn lọ́sẹ̀ Idris ọlọ́yà olú ọmọ gbogbo ti ṣe rí ọmọ bàbá ní àyíké ọmọ balógun tó gbé dáa ọmọ fúnkẹ́ alódún ogun bá ọ̀pọ̀ pọ̀ àdìsá tó bá àṣírí àbágbọ́ bá àṣírí ọ̀rẹ́ mi àdìsá. díẹ̀díẹ̀ látòrí chairman Egbe Ìdímù local council development area Kúnlé Sanyaolu ẹjọ́ owó yẹn sún mẹ́yìn. ẹ̀yin lọ́ba gbogbo ìjòyè ẹ̀yin má lọ bọ́ọ̀lù èjìgbádé lọ́wọ́ lóyá sísíbà 1 million tàbí Kúnlé ọmọ Sanyaolu wọ́n lóyá ẹ̀yìn bá àmì ìṣe Kúnlé ọmọ Sanyaolu nọ́mbà wá Sanyaolu ọjọ́ àwọn ọ̀jẹ̀ òkúnnúkún olú ọmọ ti ṣẹ́rí òtọ́tọ́ gbé sọ́nà dúró náà lọ̀tẹ̀ báyọ̀ tọ́wọ́ ẹ̀rọ mi tó yà wọ́n ti kò ju ọ̀sùnmáyà wọ́n ti ní báyìí kúrò ó bá ṣe pẹ́ nígbà lórí ìbánirá wọ́n lè ní kájọjú ní ṣùgbọ́n mẹ́rin lójú mọ́. owó bá ní orí àwọn tẹ́lẹ̀ máa wà ní òòrùn alukura ní ní ògbà káàbà ní òjẹ alùpàtù ní òṣè. olówó ìbò ní àwọn tẹ́lẹ̀ máa wà ní òòrùn.
jù àdìjọ́ tí mi ò jẹ́ o. àwọn tẹ́lẹ̀ máa wà ní òòlù. èyí tó kọ́ ni ọmọ sọ̀yánú àìsíọ́nà mọ̀gbọ́wà gbogbogbò ta ló ń bọ́ ta ló ń kù kò sẹ́ni tó ń kí. ààrẹ àgbà kí gbogbo pekínbọ̀ ààrẹ àgbà kí dání òwò yòóṣe ẹgbẹ́ kùnrin ọmọ sọ̀yánú ọmọ sọ̀yánú ọ̀gá ọ̀jẹ̀ ògúnlógún ọmọ múkẹ́ pápẹ́ ọkọ̀ ọmọlọ́lá ní bébí ìrọ̀lẹ́ ọkọ̀ lọ́ọ́lì bébí lọ́lá ààrẹ àgbà kí dání òwò ọmọdéjì bàbá rẹ̀ tí lóde òwò ọmọ ìṣó ọkọ̀ ọmọlọ́lá ọ̀gá àwọn ọ̀jẹ̀ pépé ọkọ̀ ẹ̀dá ayọ̀ ìlú iṣẹ́ ọmọlọ́lá ọmọlọ́lá ọ̀gá àwọn ọ̀jẹ̀ princess a princess baby ìran ọmọṣọ mọlọ́lá nìyẹn lọ́rọ́ ìyàwó ṣàmánù ọmọ ọmọkọ mọlọ́gbọ́sọ̀ tán ló owó orí yẹ́dà gbọ̀gbọ́ ọmọlọ́lá ní ìdòdò ìyàwó ṣàmánù ọṣọ àyà nọ́mbà wá àyàkúlẹ̀ ọmọ sọ̀yẹ́lú nọ́mbà wá gbogbo kì í gbọ̀n pátápátá ààrẹ agbáàkí láti ìwòkó gbogbo kì í gbọ̀n bàbá yéṣubú ọdún mọ́nàlá ní ìgbòkó bàbá dáyọ̀ mọ́nàlá ní ìgbòkó ọlọ́run ayọ̀ sí àmàlù àwọn eléyìí wọn ò fi bẹ́ẹ̀ máa fi jù tó ojú rẹ̀ ibà sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ọ̀run ṣe ẹ káàbọ̀ sí ilé agbára máa sẹ́ẹ̀kù. sọ̀rọ̀ olú wọ́n máa ń sọ bẹ́ẹ̀ wọ́n lè lẹ́rù ikú ẹni recycles àwọn ti sọ fún wọn pé tọ́gbà rí ikọ́ ayé máa ń ṣọ̀tẹ̀ ìwé wa pa àwọn ni ẹ kárí sọ́dá sókè wọn bàbá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá bíbọ́s ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bíbọ́s. àjìgbó máa ránṣọ ọtúbà májò bàjẹ́ gbogbo ti sẹ́rí. oyè ọ̀tọ̀nà sí akílẹ̀ gbogbo ti sẹ́rí ọlọ́run ló mọ̀ ṣe. ẹ̀ẹ́dábà ẹ̀mọ̀ṣe jagunjagun ló jákílẹ̀. jagunjagun ló jákílẹ̀ bí ti nílò akíru jagunjagun ló jákílẹ̀ bí ti nílò akíru. ọ̀dọ̀nà tí a gbà ẹ̀mọ̀ṣẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀dọ̀nà tí a gbà ẹ̀mọ̀ṣẹ́ ọ̀tún májò bàjẹ́ mọ̀ṣẹ́ ọkọ̀ yòyè májò bàjẹ́ mọ̀ṣẹ́ òdúrẹ́. Abíọ́dún Ṣakiratu òṣèlú yòyè yòyè Abíọ́dún Ṣakiratu. ọlọ́gbẹ́lá àbádàlà bí ọgbọ̀n tó tajú wá èmi là láàgbé ẹbí yàrá ló ṣà ọ̀rọ̀ mú pé pápó. ó jẹ́ ká bá sí ìlú ìbáraẹ̀dà láàgbé ojú wa.
kò bí ògbó bọ́tọ́. Oṣù ọgá ìta bá sí ìlú èèyàn bí ìgbà lọ́mọ ojú wá. Ọ̀gẹ́rẹ́ tẹ́gà ilé ọ̀gẹ́rẹ́ tẹ́gà ọ̀mọ̀ṣọ́. Èèyàn bá sí ẹ̀fẹ̀ mi káyọ̀ o ọ̀gẹ́rẹ́ tẹ́gà o. Aláìsàn ó gbádùn náà. Wọ́n kọlu wọ́n lásìkò ní oṣù yẹn sùúrù ọba nìyẹn tó gbọ́lù sábà gbàgbàgbà. Kábíyèsí lùsádà rẹ̀ kábíyèsí lùsádà rẹ̀ ògbẹ́ kábíyèsí lùsádà rẹ̀ ẹ̀jẹ̀ náà kókò òkèlè ọ̀rẹ́ sí ọ̀jà ọba kílẹ̀ nìyẹn ọba gada sí ọba gada sí ọba wú ẹ̀yẹ gàníyù kábíyèsí lùsá ojú kábíyèsí lùsá dáwọ̀ òkùnkùn kábíyèsí lùsá lásìkò mi èso. Àbọ̀ àpọ̀ tí òkèlè wà òkèlè sùn. Oṣù kábíyèsí ní sára báwo lè sọ pé a ti ìlú olóko ìwọ́jà bá ń sùn rè ó. Ìgbàlá bẹ́ẹ̀ kò ṣe é pè. Oṣù kákìlá tó ní àná mi ni. Ó ti bẹ́gà. Ó ti bẹ́gà. Ṣáàkìláàtì. Látàrí làpárí àṣẹṣe. Àbúrò mojú sọ́nà àbá àṣọlọ́ládé. Àbúrò lọ́ládé mojú àbá àṣẹmọ̀ṣe. Ilé kákìlá tó ní olóko. Kábíyèsí ní sábà àmọ́nà. Èrè wáyé wá. Ìwọ ọmọ wa ni wọ̀ o. Èrè wáyé wá. Ìwọ ọmọ wa ni wọ̀ o. Àìkú bá lọ́wọ́ òmìnira òmìnira gbogbo. Wá ọmọ ọmọ sí. Wá ọmọ. Òmìnira lọ́gbé. Olójáde láti ìlú ológbó. Àbúrò sùnmí àti èèyàn máa lé ẹ̀kádùn ní sùnmí àti ìlú ológbó. Ẹgbọ́dún sùnmí àti ìlú adúní adúní sùnmí òyìnbó olóko. Aláṣẹ náà ló bẹ̀ ọ̀dọ́lẹ̀ adúní sùnmí. Aláṣẹ kóòtù plate alágbàjọ́ ní èdèṣe àtọ́jú Bísọ́lá Abísọ́lá ni wọ́n lè èdèṣe àtọ́jú Bọ́lá ọmọ káwọn òṣèré tó rẹ́ ìyá abéjì Bọ́lá ìyá abéjì ìgbà o ayàrá aṣírí ìlẹ́kọ́ ṣáàkìláàtù tẹ̀mí kábíyèsí ní sádà àgbà oṣù kábíyèsí ní ọmọ ìlú. Olórí Jamasi olórí Ṣákìláàtù olórí Jamasi ìlú Òṣò Ṣákìláàtù ìlú olóko. Èmi ò gbàgbọ́ bẹ́ẹ̀ni mo lóògùn náà ni ó tí mo mọ̀ ní pé sáà tí mo lè sọ òkòdò. Èmi ò gbàgbọ́ bẹ́ẹ̀ni mo lóògùn náà ni ó tí mo mọ̀ ní pé sáà tí mo lè sọ òkòdò. Ọ̀gá
ibi tí ló bá ti fi dé ọlọ́run bá láti rí èrò ṣe. ó yá sún ní ayé adúnímọ̀ ọ̀ṣẹ́ wálé. ìlọ́nálé àdùnní ni mọ́tò ẹ̀gbọ́n ṣáàkì ẹ̀gbọ́n ṣáàkì ẹ̀gbọ́n ṣáàkì olórí gábàsì òṣèré jákèá. wọ́n jákèá sí ní olórí gábàsì òṣèré ṣáàkì àbúrò sílẹ̀ àti ìyá bíbí. ojú adúní sílẹ̀ àti ìyá lóko. kábíyèsí ní sáárà àti jíjẹjẹ. ojú sílẹ̀ olùkóso bá ṣe tó bá dákó bá so ẹ dákó ẹ bá fún láyè ẹgbẹ́ ṣe nọ́mà fún ọkùnrin lọ́gbọ̀dọ̀ ní àlàyé kúkú ni sílẹ̀ ìyá tí ìwé ṣe adùnú sí ìyá tó ìmọ̀ òṣè málo sílẹ̀ ìgbà tó ogún á. wálé ìgbà tó ogún á. ẹ̀yin ṣẹ́wó ṣẹ́wó dà ẹ̀yà ṣẹ́wó ẹ̀yin dàbí ẹ̀yà ṣẹ́wó dà. sílẹ̀ ìgbà tó ogún á. ó ní ọlọ́gbẹ̀ẹ́ tó ń sùn ká. bàbá ọjọ́ ẹ̀fẹ́ mi tí ó bẹ̀rẹ̀ mọ́ ìgbà tó ogún á. sílẹ̀ tó ìgbà tó ogún á. ó yá sílẹ̀ àtúntò. àbúrò sílẹ̀ àtúnyẹ mọ̀ ṣé o bá lé. owó olóko sílẹ̀ àtúnyẹ ẹ̀gbọ́n ṣákíláàtù. àwọn ti bí sọ́lá òkè. ṣé bá ṣe sọ́yìn náà ní àlàyé. owó tí wá ní ó fẹ́ràn ọ̀dọ́ òjò ìmúsọ́lá. àwọn tí wá ní ojú ìmúsọ́lá nínú ìlú òjò ìmúsọ́lá. sílíà bóyá málo kí ní pé pé gbogbo kọ́ àjọta àwọn orí kọ́ ó ṣàánú ìròyìn ìjẹ́wọ́ pé lẹ́yìn gan ọwọ́ ní òògùn rẹ̀ àríyé ó sọ odò jígbádéró gbogbo àdúgbòsọ gbogbo àdúgbòsọ nàmbáyà ọ̀gbẹ́ni kádẹ ọ̀gbẹ́ni tẹ́gà ọ̀mọ̀gbọ́ ọ̀gbọ́sọ ìyọkùnrin adẹ́gbà ìjọba ṣe ẹlẹ́sìn ní ìyájú ní ìyan sáìwá ẹ̀rọ ọrùn ló kọ́ lọ ṣákíráàtù ọrùn ló kọ́ lọ gàmásì ọrùn ló kọ́ lọ sílíàtù etí ló kọ́ lọ jùlọ owó sílì ìyájú ní àdúró ní ìwé wa. ojú pàṣánṣà ojú pàṣánṣà máa ń jẹ́ ọgbà jẹ́ orí ogun gbogbo ti sọ́rí ẹ̀yọ́ máa fẹ́ sá ojú. ojú kì í fi ògùn gbogbo kan tún bí fi ògbógbó ti kan tún ilé pàṣánṣà ẹ̀mọ́ṣẹ́ wọn dá. pàṣánṣà máa jẹ́ pa àjọ oríṣẹ́rin. ojú ṣàkíyàtì àbúrò mojẹ́ bọ́ọ̀sì ẹ̀rọ bísọ́lá náwó àbísọ́lá ní lóbi ní àwọn tàlàfé oṣù sílíà kò sí ó ń lò ó rí ìtàkì ìhù. ọmọ aláǹtà kò sí ó ní mọ́tò. bísọ́lá gold ilẹ̀ ọ́fíìsì ní bísọ́lá o ẹgbẹ́ bísọ́lá gold o
ẹlẹ́kọ́ òògùn òbí sọ̀rọ̀ ìlàṣọ. ó tún bẹ́ẹ̀ náà ìsálámì kóòrò ọ̀jọ̀gbọ́n ògbó wá. àbíkẹ́dà ìyàwó máa fi ní àbíkẹ́ ẹ̀rọ àbíkẹ́ wá ìyàwó máa fi ní ọ̀jọ̀gbọ́n ògbó wá. àbíkẹ́ ó kà ọ̀jọ̀gbọ́n ọlọ́rọ̀ ẹlẹ́lẹ́mẹ́ àbíkẹ́ ìyàwó máa fi ọ̀jọ̀gbọ́n ìsọ́lá bọ́lọ́kẹ́ lóbi ìgbòho. Oge pasasa DPO ọ̀gá DPO ogoso ojoojúmọ́ ni wọ́n ṣe ìlọ́bí sálámì kò rí ọdún mọ́ oṣù ọgbọ́njà ni ogo ìbọ́lábọ́lá èèyàn kó rí adébàdé wọn ṣe lọ ìsọ́lá kò rí ọ̀ṣẹ́. ọmọ ṣe kó o ní sọ àwọn ọjọ́ bísọ́lá ní kó o tó ọjọ́ ìbálọ́lọ́ bísọ́lá ní kó o yes ma. àfikà mi lójú yẹn gbà ó bá èso àti yẹn gbà ó èèyàn tó yára rẹ̀ wá jẹ́ ó. Elizabeth ọlọ́gbọ́dún ní adébàjẹ́ bá ṣe ọlọ́gbẹ́ ọ̀gá rẹ̀ ẹgbẹ́ bí sara lè fi yẹ́sùmá Sabek ọtúnbá agbẹ́dàgbẹ́rẹ̀ Elizabeth ọ̀gbẹ́sọ̀wá ìwọ̀gbọ́n ní adébàjẹ́ aláàbíà iye ẹ̀sùn mẹ́rin bá sí ma orúkọ ńlá Basansa ayọ̀bẹ̀ tí mùsùlùmí MC 2019 ọ̀gá kọ̀ ìgbòdúlé oṣù ọdún lọ́nà olówó ọmọ gómìnà ọ̀bọ̀gẹ̀mí alábíbá ṣe tọrọ MC 2019 bá ṣe jí wá olú ọmọ ti ṣẹ́rí ó ṣe máa jẹ ẹni yẹn ìgbòdúlé MC 2019 Lagos State Shama NURTW ó ṣe máa jẹ ẹni yẹn o MC 2019 ẹni bá fọwọ́ sí ọdún bá sáńsà àbẹ́bìnrin òṣèré báyìí ọ̀pọ̀ èrò ìyá alábíwá ọ̀sán ẹ̀rọ àbíkà yìí ìlẹ́fẹ̀ ọdún bọ́sùn àlè sọ náà MC 2019 ọdún bọ́sùn máa jẹ ní ẹ̀ lágbára lọ ojú bí tù àwọn kọ̀ọ̀kan ọmọ sílọ̀ àwọn tó ń kọ ọ̀gọ́lọ́mọ ọ̀gá pátápátá èèyàn kú ló lọ́gbọ̀dọ̀ yàn láfi ẹ̀yìn lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ bọ̀ ṣé ló máa sálọ ní làbálàbà àti àbí abúlé èèyàn bá lè ọ̀pọ̀ ẹ̀lú ẹ̀rọṣẹ́ yóò bá láyé bá àti wà ọmọ ọ̀ṣẹ́ máa ìgbòdúlé àwọn kọ̀ọ̀kan lọ́mọ lélẹ́yìn àwọn eléyìí wọ́n dúró kọ̀ọ̀kan lọ́mọ tán wọn ò ká tán wọn ò lá tán òṣèlú orúkọ òde ni ẹ̀yà àlábẹ́lẹ́ àwọn tí wọ́n wá sí àwọn tí jọba tó kàn fún mi òṣè àwọn bá wà ṣe é rí ó yẹ kí bà lélẹ̀ bìí kí ó omi tuntun lélẹ̀ bìí kí ó ìgbòho àwọn májàgbá náà lè pè òṣèlú ilé àwọn tí wọ́n ọlọ́run tàwọn àwọn tí wọ́n ọlọ́run nílé ọmọ fúnmi lẹ́yìn
ìmúlò èyí ṣe àwọn tọkọ lọ́mọ ọlọ́run àmọ́ ọ̀dà máa ṣe o. oṣù ọ̀gàn fún mi láyọ̀ ọlọ́run mọ́dà àwọn èèyàn ti wá nìyẹn àwọn èèyàn wá nìyẹn bá ṣe ìlọ́lá mọ́dà ìyá ọ̀rọ̀ mi yí wá. àwọn kéékèèké àwọn ọba àṣìmọ́ bá wá sí gbódógbó. káyé káyé àṣìmọ́. káyé káyé àṣìmọ́. ẹ̀ẹ́dì ránṣẹ́. àbíkẹ́ kí ló sọ̀rọ̀ náà àwọn oníṣẹ́lá gbé oṣù ọlọ́ọ̀mọ́dà ẹ̀hàn ọ̀tún náà ẹ bá tọ́jú kà sílẹ̀ ilé mọ̀ṣẹ́ oníṣẹ́ agágá sílẹ̀ ẹ̀mọ̀ ló ṣe jẹ́. ọmọṣẹ́mi lọ́wọ́ rẹ̀ sí ẹ̀sọ́ olú ọmọ pátápátá sí ẹ̀sọ́ olú ọmọ níṣẹ́lú wọn ṣe ọmọṣẹ́mi lọ àwọn èèyàn wọn ti gbọ́ ti bẹ́ ilé sí ẹ̀sọ́ olú ọmọ ti ṣẹ́rí èyí aláàfin ọ̀hún má ṣe bínú àlejà àjọwà náà ní bàṣẹ sí ẹ̀sọ́ olú ọmọ ti ṣẹ́rí ọmọṣẹ́mi lọ ayọ́ pàṣẹ àná tàlàfíà àbọ̀gà oníṣàkàkà sílẹ̀ àlàfíà ìjọba. ọmọ mi lẹ́gbẹ̀ o jẹ́wọ́ abẹ́ ṣé wọ́n bá ọ̀pẹ̀ o. ìyàwó mọ́fì. ìyàwó mọ́fì àbíkẹ́ ìyàwó mọ́fì ìmọ̀ṣẹ́ àtìkọ́ ìyàwó mọ́fì ìròyìn àbíkẹ́ ìròyìn oṣù àbíkẹ́ ìmọ̀lẹ́wọ́ àwọn ìbísọ́lá àgọ́ oṣù oníṣàgá oṣù oníṣàgá dásí àwọn tẹ̀sí nísìnyí ìlú ọmọ àwọn tẹ̀lú ọmọ mùsùlùmí àwùjọ oníṣàgágá sílẹ̀ yẹ́ sà. onígbàpọ̀ fíẹ̀. oníṣàgágá sílẹ̀ yẹ́ sà. èèyàn láàmọ́dà ọ̀ṣẹ́. oṣù bàbá martin. ọlá bàbá martin. àwòtọ́ láàmọ́dà. ọ̀gá bí iṣu gbogbo iṣu gbogbo ni wọ́n bèrè ọ̀gá bí iṣu gbogbo ṣé wọ́n ní iṣu gbogbo wà ń létí oṣù ọlọ́mọ ọ̀dà ìyá olàbàkà ẹ̀mọ́ṣọ́ ọ̀gá oníṣàgágá sílẹ̀ ìṣòro tó kọ́ ọlábàbà martin ọ̀gá bí iṣu gbogbo ni wọ́n bèrè ọmọ ṣe. ṣùgbọ́n owó náà ṣìgbó tí náà rà ṣìgbó tí náà rà ṣìgbó ṣìgbó tí náà rà. ṣìgbó ṣìgbó ó fi ó gbé àgbo lóko ẹgbẹ́. ṣìgbó ṣìgbó tí náà. àwọn òwò ní ìbò ìrọ̀rùn ṣìgbó ọ̀dà ṣìgbó. ọ̀gá bí ojú ojúlé mi ṣe kọ́ ara ọ̀ máa rò yí gbogbo ti sẹ́rí máa rò yí sani ìwé pẹ̀lú gbogbo ti sẹ́rí ọkọ̀ táyé lè lónìí wọ́n pẹ̀lú ọmọ ìṣó. ọmọ ìṣó ṣe kọ́ ara ó ojú láwọn ilé ẹ̀rọ ọ̀rùn ọ̀dọ́ náà.
oṣù bí ọdún mi lójú ìyẹn lọ́wọ́ ojú jíde sọ́kọ́yà ọkọ̀ táyé báwo ni gbogbo ti sẹ́rí. oṣù ẹ̀la ilé ẹ̀la ilé ẹ̀la ọ̀gbọ̀nsọ ẹ̀wọ̀ ẹ̀la ọmọ mi kò bá bọ́ wá ẹ̀dá ẹ̀rọ púpọ̀ wọ́n pè ẹ̀dá àwọn ojú òpó àwọn ojú òpó ẹ̀la ilé ẹ̀la òní máa náwó bá so oṣù jíde sọ́kọ́yà báàrin Abíọ́dún ni o kò ṣe yìí aya ọtí bàbá tó bọ̀ jẹ ọtẹgẹrẹgà ọtẹgẹrẹgà ọtẹgẹrẹgàrí ẹwà tí kò lè bá a àti wọn o ṣe báàrin gbogbo ní sẹ́rí. o ṣe publisher of hot news ó kárí òṣèkọ̀ òṣèjúlójúló. Bíọ́dún ṣé pàṣẹ ọjọ́ ẹ̀kọ́ alábí ọjọ́ ẹ̀kọ́ ń lò ó pàṣẹ Las Vegas pàṣẹ àríyá pàṣẹ Chicago. Fojú òpè ládùúgbò ìbí bàbá dé ọkọ̀ ní kọ́lọ́. Olú ọmọ gbogbo ti sẹ́rí. ọmọ àlọ́jà. Ó ṣe yeye Abíọ́dún. Yeye ayàtọ̀ tó bá wájú ó bàjẹ́ mọ̀dọ̀ṣe. Ilé àṣírí ọmọọba ìdìbò àwọn ọmọṣẹ́. Ọmọọba ìdìbò àwọn ọmọṣẹ́. Ọmọọba ìdìbò àwọn ọmọṣẹ́. Olórí ọ̀dọ́ ọ̀gbìn káyọ̀ gbogbo ti sọ́lọ̀. Olórí ọ̀dọ́ ọ̀dún sọ́lọ̀ ọ̀mọṣẹ́. Olórí ọ̀dọ́ ọ̀dún sọ́lọ̀ ọ̀mọṣẹ́. Bá ń tọ́jú atábí àkàmọ̀ṣẹ́. Bá ń tọ́jú mọ̀ọ́sílẹ̀ ìmọ̀ṣẹ́. Tọ́jú mọ̀ọ́sílẹ̀ ọ̀mọṣẹ́. Olórí ọ̀dọ́ gbogbo ti sọ́lọ̀. Bá ṣe tọ́jú kábíyèsí dáadáa. Ìlú fẹ́mi lé èmi mọ̀ọ́ṣẹ́. àlájá ni táǹsù Oṣé Prince ọba ìdìmú oṣé Odúbẹ́ ọmọọba ìdìmú ọ̀hún ṣe múlòdò ní ipa sinmi àwọn ọ̀tẹ̀ mọ́mí wọn ò ní fi fíìmù ìṣeré láíláí amúlòdò. ọmọ òbí nítorí dákìrí ẹ̀rẹ́ wúrú ìlọ́kàwọ́dé ẹ̀rọ àlàbí oṣù àwọn ọmọ ìlú tẹ́gbọ́dà búrò àṣírí orí ti mú àwọn ọmọ ṣe èèyàn gbọ́dọ̀ akẹ́bàjọ́ máa ṣe ṣe káyọ̀dé orí ti mú àwọn ṣe máníjà wọ́n tẹ́ ọ̀tẹ́ àwọn ti fi tí ìràṣírí onídùúmù oníbàtà ẹsẹ̀ mi ẹni òun kó jẹ ṣáàmà pọ̀ bàtà lẹ́sẹ̀ mi kó lé láàrín bàgàrà bí èyí wọn oníbàtà ẹsẹ̀ mi ọgọ́gọ́ onídùúmù tó tẹ́ láàrín ṣíbi ọ̀ṣọ́gbó tẹ́wọ́ ogún kálẹ̀ sàmídò lẹ́bí ìbò ọ̀wọ́ṣọ́ dídò ọdún jẹ́ ká bàbá ìmọ̀ ooo bọ́sì ìmọ̀ jù
ọmọ ní ẹgbẹ́ ọlọ́ba sọ̀rọ̀ ìgbà tó wá jí lóhùn rẹ̀ ó ti èkó tí 30 million gap ẹjọ́ wá ṣe òun níbi múra ṣírí òun níbi múra ṣírí ó níbi kù sáké ilẹ̀ káyọ̀ ọ̀dọ́ṣọ́ ojú samido 5 and 6 william okula gbogbo 30 million gap ìjókòó àánú pátápátá ibà sí òrèsè ìgbà láti nínú òyìnbó tó ń ta mọ́tò ìgbé èèyàn wa ni ó lóyà kò ká tán ó dúró tán alájú nínú ọ̀ṣọ́gbó bẹ́rẹ̀ ẹlẹ́ẹ̀káyọ̀ ọ̀gbẹ́sọ Gani àti èmi ọmọ ọba ìdúmọ̀ Gani àti èmi oṣù balógun princess Gani àti èmi náwó káyọ̀dé ó dáhùn láṣírí ìgbìmọ̀ṣe Gani àti náwó káyọ̀dé ṣe ojú yìí ká ni wọ́n gbé ọmọ ìyá mọ́ṣú ni wọ́n gbé ọmọ ṣe tó sí ládùúgbò èmi sáré mọ́rọ̀ nígbà ẹ̀wọ̀n ẹ̀gbọ́ o. gbogbo lóyìn ló pariwo wọlé. ókè. ìdìbò òjò ní pariwo níta. káyọ̀dé tí bọ́lá ti bá bọ̀ sí ti ṣèrè rojọ́. gbogbo mo ṣe lẹ́kàn bá mú o tí bọ́lá alábàdà ló ní mú sí àjùlọ o. bọ́ọ̀ sí lẹ́kàn ló ní mú sí àjùlọ o. Táíwò. Ayájídé ayábáàrin ojú Táíwò ń sọ ìkan náà náà gbogbo ìsọ èyí ọkọ̀ náà náà gbogbo níbu jùrù yìí oṣù yìí ká ni wọ́n lè ọmọ ìyá mọ́ṣí bísọ́lá ọmọga èké ọmọga orí wọn náà ọba àti èyí wá orí ẹ̀ ṣákìrá tó wọ́n mọ̀ ṣe àbúrò sílẹ̀ àti ìmálé àdúnnúkú kára ìyá oṣù málé ètò málé sílẹ̀ àti ìgbà àpẹjọ àfikọ́ kààrù mọ̀ ṣe ìyàwó mọ̀ fi ẹgbẹ́ àtọ́jú bí sọ́lá ní kó ògbó mọ̀ ṣe èèyàn kó ní agábà àjọba ìjọ ọlọ́gbọ́n màdúró ìrọ́gbọ́n Màlúùsà always kú káyọ̀ ọmọ ògùn ọdọ̀ slow. Owó làbí ìsọ àṣẹ ògùn ọdọ̀ slow. Aláùsá ni ogun ọ̀gọ́ lè fi kan bí ọdún. Ó yá lè bí kan táyọ̀ ìyàwó Jídé. Kọ́rọ́sì kú káyọ̀ gbogbo tàjà. Ó yá lè bí kan táyọ̀ ìyàwó Jídé. Ayábẹ̀rẹ̀ yeye bẹ̀rẹ̀ okú káyọ̀ ọ̀ṣọ́ owó lùs. Ìwọ́n ti kú lé lóòrò àlàbí òṣè o. Kò ṣẹ́jú tó kú káyọ̀ o. Ọ̀tún báyé ní ilé bàbá àbójì o. Kò ṣẹ́jú tó ilé bàbá àbójì o. Ìyọ̀lá Amẹ́ríkà o. Ìyọ̀lá USA o. Ìbá sí àti o. Èmi nìkan nìyẹn. Jọ́sítẹ́ náà ní ìjọ́sẹ̀. Táyé jọ́sítẹ́ náà ní mo ṣe. Ayábẹ̀rẹ̀ jọ́sítẹ́ náà ní ìjọ́sẹ̀. Orísun báre àní jọ́sítẹ́ náà rí máa ṣe. Champion. Ìbọn bàbá gbẹ́dọ̀ngá. Ó lọ gbẹ́dọ̀ngá. Ó pe ṣẹ́bà ṣe. Kàjàgbó kó fúyàwó. Àwọn lẹ́sùn. Ó kò fọ́ ọmọ láti ìkan torí pé ti dé bọ̀ rí o. Àjàló rẹ̀. Ẹ máa bá ibà ṣe. Àwọn lẹ́sùn wọn ṣe. Àwọn tí wọ́n ti fẹ́ ti mọ́. Àwọn lẹ́sùn yẹn mọ̀ ṣe. Àwọn ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe. Èèyàn mú ìdí fún òun wọn ṣe. Àwọn mú ìfọ́. Èèyàn mú ìfọ́ òun ṣe àwọn lẹ́sùn ọ̀jọ̀ wọn. Báwo lè kọ́ ní special yí ọmọ lè káfọ́ láti lè wọ̀n ṣe. Orísun báwo ṣàpọ̀
Orísun bẹ̀rẹ̀ champion olómi kan nìyẹn Paso Orísun bẹ̀rẹ̀ champion olómi kan nìyẹn Paso but a máa rí ìwà làbájá bẹ̀rẹ̀ so ìyàgò ìyá kẹta àti ọmọ ìjọ ńlá ìwà mi wá ìwà máa wá ní bọ̀ o. àlàyé rẹ̀ kò sí ọmọ nílẹ̀ wálé. èkó bá jọ bí. ìwà mi wá ìwà máa wá ní bọ̀ o. àìkú bá lọ́wọ́ àwọn ìdílé mi ṣe òkú. Oje pẹ́pẹ́pẹ́pẹ́ agbọ́sílẹ̀ mi agbọ́sílẹ̀ mi kọ́kọ́ ẹ̀jẹ̀ wọn tọ́jú kẹfọ́ àti ìyẹ̀mọ̀ yóò kẹ́mi gbé ẹ̀gbà kàmá kàfáyà tí ò ṣe kẹ́ẹ̀ẹ́ni o alẹ́ asẹ́ni ọmọ ọ̀lẹ́ kàfáyà tí ìyẹn ṣe. Òsì ọba gbogbo ti ṣẹ́rí. Ìpèwé orí bọ́lá mi. Orí bọ́lá bí ọ̀gá àwọn ọ̀ṣẹ́ òsì ọba. Òsì ọba bá ní wọ́n bẹ̀rẹ̀ àwọn ọ̀ṣẹ́ ẹkú àdúró tí kábíyèsí. Ẹ̀yin ẹkú oríire torí. Ẹ̀dẹ̀kú oríire 35 years on trail. Tí kábíyèsí wà ní wá àbẹ̀rẹ̀ balógun ọ̀hún tòdó. Ìṣẹ́ àmàjẹ́sì. Òsì ọba orí bọ́lá mi ní ìwé ọ̀jọ́ orí múlò. A máa ṣojú bẹ́ẹ̀ lọ́ba ṣe. Ó yẹ kẹ́rin mẹ́ta yìí ọmọ òṣèré bínú. Ọmọ lè kàfáyà tù yí ọmọ òbáyọ̀ já. Ọmọ lè kàfáyà tù yí ọmọ òráyè ṣe. Kẹ́mi ọmọ lè kàfáyà tù yí ọmọ òkè ṣọ́tọ̀. Ọgbọ́n ìgbà dàgbà mi o. Ẹgbẹ́ náà máa ń tì kẹ́yìn. Lọ́dọ̀ kan fi ní wọ́n bẹ̀rẹ̀ kẹ́yìn. Èèyàn àbísá ni wọ́n bẹ̀rẹ̀ ọmọ yìí. Èèyàn àbísá ni wọ́n bẹ̀rẹ̀ ọṣẹ́. Àwọn àbísá nígbà gbọ́ ọ̀gbọ̀nsẹ̀. Àyà wọn l'Amẹ́ríkà wọn mọ̀ ṣe ókè ìyẹn náà dá o ìyẹn náà dá. Òtún gbàdéré ojú bí ẹnu ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ìjọba ìjọba ní ìkàtà o pẹ̀lú àwọn tí ẹ̀ bá ṣe é bá ká kẹ́mi special ló náwó lọ. Kàfáyà tó ní wọn dáta kan bí pàǹdà kan bí ní ẹ. Mọ̀dà kan bí ní ẹ o pẹ̀lú ọmọ mi mọ̀dà kan bí ní ẹ. Olú ọmọ gbogbo ṣẹ́ẹ̀rì wọ́n lè wọ́n bá ti. Ojú ká ní ọmọ ilé tó jẹ́ Kàfáyà tó. Èèyàn tó pẹ̀lú ilé mọ̀dà kan bí ní ẹ. Olú ọmọ oníṣẹ́ẹ̀rì máa ń wọ̀ ọ́dà kan bí ní ẹ. Ó ti gbọ́dọ̀ tó pẹ́ pẹ̀lú Kẹ́mi Ọmọlé ó ti gbọ́dọ̀ Gbogbo ṣẹ́ẹ̀rì. tó pẹ́ ọmọ màmá London. Òjò pápá mo bí ọmọ màmá London. Èyí ọmọ ọ̀dà kan fi ní ẹ̀ Kẹ́mi Ọmọlé. Ọ̀dà kan fi ní ẹ̀ Ọmọ ṣọ́rí wọ́n. ọ̀dà kan fi ní ẹ̀ ẹsẹ̀ lọ́ọ̀kì bọ́ọ̀rì yìí mọ̀ ṣe. Wọ́n pọ́ọ̀. Ó kárí lọ́ọ̀kì bọ́ọ̀rì gbogbo ti sọ̀rọ̀. Olú ọmọ ṣẹ́ẹ̀rì. Ẹsẹ̀ Kẹ́mi Ọmọlé ìyàlájà Sákìrà ti ìwé lóko. Ìyàlájà Sákìrà ti ìwé lóko ọmọkẹ́. Yọ̀mí poli ìlú kálẹ̀. Yọ̀mí poli ìran ẹ̀mọ́ṣẹ́.
lọ́ọ̀kì bọ́ọ̀lù èèyàn tara ni. ìyá kan ní ó débi. lọ́ọ̀kì bọ́ọ̀lù èèyàn tèmi Basira. akóyèdè kú kẹrẹ ètò kẹ́kẹ́ special ọmọ bá wá sí olóyà kóyèdè kẹ́kẹ́ special ọmọ tèmi jímọ́. ọmọ musa pápó àpò òkìtì. akóyèdè kẹ́kẹ́ special ọmọ bá wá sí àwọn tí jíbọ́ láti lóyà akóyèdè kẹ́kẹ́ special ọ̀ṣẹ́ mọ́tò òtílé olúwa kẹ́mi special ẹ̀ṣẹ́ akóyèdè òkè ìfì náà ni ìfì náà ni ìfì náà ni. ìfì náà ni ìfì don't lie ìfì don't lie ìfì don't lie ìfì náà ni Àlàbí. kẹ́mi àgbọ̀wé ní ìwé ọ̀yẹ́ wọn. òjò sami ìgbò gbogbo tí ń kà tẹ́lẹ̀tẹ́ lọ́wọ́ ó ti di worldwide. olówó ọ̀gá gọ́gọ́ nìyẹn. ayé tàbùdù láì. Oya ojú Abudulayi sórí nídò yẹn gọ́gọ́ ìjọba gbogbo tí ń kà Abudulayi jagaba gbogbo tí ń kà Abudulayi ẹ̀ẹ́mọ̀ṣẹ́ èyàn mú ìyá gẹ́gẹ́ àjà aláàbíà èyàn Abudulayi ìyẹ̀mọ̀ tó náà èyàn mú Basira ẹ̀ẹ́gùnrẹ́gùn gbogbo 30 billion gang kò sọ̀bà náà gbogbo 30 billion gang ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ 5 and 6 nínú wọn ní òkú làwọn ọ̀ṣẹ́ wọ́n jọ lọ Saudi ni wọ́n jọ lọ umura ni wọ́n tó jọ náà lọ Mọ́kà ni àjùmọ̀ lára àbágalà bí ó lágbára lọ. Abudulayi jagaba o Abudulayi jagaba o Abudulayi jagaba o Abudulayi jagaba Abudulayi jagaba o Abudulayi jagaba èèyàn ti níbò 30 million gang ìjókòó àánú ojú bẹ́ẹ̀ àwọn orílẹ̀ wánu kúrà ó pọ̀ létí ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ létí ojú bẹ́ẹ̀. àwọn dòrò tọ́jú dòrò nọmba báńkì dòrò. Abudulayi jagaba o. Abudulayi jagaba o. Abudulayi jagaba o. Ìjọ àwọn ọ̀gá ńlá. èèyàn ti ní bẹ̀rẹ̀ àwọn bàṣẹ. Abudulayi jagaba o. Májàta kí. Abudulayi jagaba o. èèyàn tó lè sọ Abudulayi jagaba o. Amẹ́rìndò. Ọlọ́gbà. èèyàn tó ní àgẹ́rẹ́ àjàmbá ṣe. Owó kan dé ṣínà. ó ṣe àmẹ́rin bí nílò lọ nílò ọ̀ṣọ́. òyìnbó tó ta mọ́tò. ìyẹn lákẹ́lẹ́ èèyàn bá sọ ẹ̀fọ́ ìwé ṣe ìlú báyìí lọ ṣe fẹ́. bó bá ṣe jí bó ṣe ká bó ṣe lọ́rì àti mọ́ra àbábàrà yìí wá. gbogbo ráńkú àfẹ́bí ìwà àṣírá. ṣúgà Ọmọ Musa bá tó yẹ sí. ṣúgà Kọlọ́pẹ́. ṣúgà ojú jagaba náà kúndà
Abdullahi mi ìjà àgàbà ọmọṣẹ́ tọ́jú níbẹ̀ ọmọ ìṣe. Yọ̀bí bọ́ọ̀lì ọmọdé. Níbo bọ́lá ń bá sọ fáwọn tó ń orí ẹ̀dá kankan. Owó ní sọ̀rọ̀. Àjọba gbogbo ẹ bá ń pè. Holy Michael oṣù Jagaba ilé Jagaba ẹ̀ṣọ́ Ahmed Migo ilé Migo ọ̀rọ̀ ẹ̀mọ́ṣọ́ Migo Swagaga ẹsẹ̀ fún ọgọ́rọ̀ ẹ̀rọ bọ́ọ̀lù ìbéèrè wà ń bá àdùn ìṣòro. Ojú sábà ní ìjà lójoojúmọ́. Báwo lè bí bọ̀ ọ̀rọ̀ ìgbàlù sí ààyè? Ojú lóbi àpapọ̀ gbogbo ṣẹlẹ̀. Holy Michael ló ṣe é. Yọ̀bí pò ó sì gbà. Èyí tó máa ń wọlé sí ìmọ̀ṣẹ́. Ìsọ̀lọ̀ lọ́jà. Èyí bá ń sí ẹsẹ̀ ní àwọn olóṣù ìmọ̀ṣẹ́. Yọ̀bí bọ́ọ̀lì ọmọ lórí ni. A máa pera wa orí àgbo la fi máa ń sọ oṣù àmẹ́bí níbi ìmọ̀ṣẹ́. Agbódù Jagaba ìmọ̀ṣẹ́. Àbúrò olúmi tó ìlú gbà ẹ̀rọ ṣùgbọ́n dédé. Èyí tó lọ́tọ̀ ìmọ̀ṣẹ́. Àjọ̀dá àbí ẹ̀fẹ̀ ọmọ lórí ni. Holy Michael. Èyí ọlọ́tọ̀ mi bàbá Maria. Ẹsẹ̀ ẹyẹ àpò eléwé. Ilé Python yẹn wọ̀ yìí. Ojú Python náà lọ fi rárá. Holy Michael láwọn tó ní Basura. Wọ́n ti gbọ́dọ̀. Holy Michael ọmọ náà. Ọmọ bàbá bílíọ̀nù nínú òṣèlú Michael.